A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Gómìnà àti olórí orílẹ̀-èdè tí iye wọn tó 65 ni wọ́n ti fi ìwé ìpè ránṣẹ́ sí fún ayẹyẹ ìṣípòpadà fún ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu tí wọn yóò búra fún gẹ́gẹ́ bí ààrẹ 16 fún orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 29 oṣù yìí. Bákan náà ni wọ́n retí àwọn ààrẹ àtijọ́, olórí àjọ lágbàáyé, àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn aṣojú ìjọba àpapọ̀ káàkiri orílẹ̀-èdè. Ètò náà yóò bẹ̀rẹ̀ ní Ọjọ́bọ̀ pẹ̀lú sísààmì Tinubu gẹ́gẹ́ bí olórí apàṣẹ Grand Commander of the Order of the Federal Republic pẹ̀lú igbákejì ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Kashim Shettima gẹ́gẹ́ bí olórí apàṣẹ Niger Grand Commander of Order of the Niger. Adarí kan fún iléeṣẹ́ mínísítà fún ìgbòkègbodò ilẹ̀ òkèèrè ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ olórí ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti fi èròǹgbà àti wá sí ibi ayẹyẹ náà hàn. Ayẹyẹ yìí yóò wáyé ní gbàgede Eagle Square ní ìlú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí Yaba, ìpínlẹ̀ Èkó ti fi ọ̀gbẹ́ni kan sí àhámọ́. Ọ̀gbẹ́ni Wisdom Emmanuel ni a gbọ́ wípé ó fi ipá bá ọmọ ọ̀rẹ́ rẹ̀ lò nínú ọ́fíìsì rẹ̀. Ọkùnrin náà ẹni ọdún 24 ni adájọ́ Patrick Nwaka fi sí àhámọ́ lórí ẹ̀sùn oníkókó méjì tí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fi kàn án. Ọlọ́pàá abánirojọ́ Thomas Nurudeen sọ fún ilé-ẹjọ́ wípé afẹ̀sùnkàn náà tan ọmọbìnrin náà lọ sí ọ́fíìsì rẹ̀ tí ó wà ní òpópónà Kúsà ní ìlú Bariga ní 30 oṣù kẹrin ọdún yìí. Ó sì bá a ní àjọṣepọ̀ tipátipá ní èyí tí ó lòdì sí òfin. Nurudeen wá rọ ilé-ẹjọ́ láti fi afẹ̀sùnkàn náà sí àhámọ́ fún 30 ọjọ́ títí àbá yóò fi wá láti ẹnu adarí abánirojọ́. Ní báyìí, adájọ́ Nwaka ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 19 oṣù kẹfà ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch. Bákan náà, alámòjútó gbogbogbò fún ìjọ ìràpadà Pásítọ̀ Enoch Adébóyè sọ wípé àwọn kò fi ìgbà kankan ní àrùn ẹ̀jẹ̀ ríru pẹ̀lú bí wọ́n ṣe pé ẹni ọdún 81 years. Wọ́n ní ìdí ni pé gbogbo àjàgà ni wọ́n ti gbélé Ọlọ́run lórí tí wọ́n sì fi ìsinmi lé e gẹ́gẹ́ bí àwọn ṣe ń ṣe àmójútó ilé ìjọsìn káàkiri àgbáláyé. Níbi ìwàásù ní òwúrọ̀ ọjọ́ Ẹtì ni Adébóyè ti sọ wípé àwọn gbẹ́kẹ̀lé Ọlọ́run láti yanjú gbogbo òkè ìṣòro wọn. Wọ́n ní ọ̀pọ̀ ìgbà ni ìpè máa ń wá láti àwọn ẹ̀ka ìjọ wọn ní ilẹ̀ òkèèrè fún oríṣiríṣi ẹ̀sùn, bẹ́ẹ̀ sì ni àwọn kò lè pín ara wọn sí méjì. Ìdí nìyí tí wọ́n fi kó gbogbo àjàgà lé Ọlọ́run lọ́wọ́ tí àwọn kò sì fi ìgbà kankan pàdánù oorun rí. Adébóyè tẹ̀síwájú wípé ohun kan pàtàkì tí àgọ́ ara wa nílò ni ìsinmi. Fún ìdí èyí, àwọn máa ń sinmi. Wọ́n wá gba àwọn Kìrìsìtẹ́nì ní ìyànjú láti ní ìsinmi ti ara àti ìsinmi nínú Ọlọ́run nítorí pé Ọlọ́run yóò ṣe àmójútó àwọn tí ó bá sinmi lé e. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ elétò ìdìbò INEC, ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni wọ́n fara kí sí ìgbésẹ̀ òdúnjedupò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party PDP Atiku Abubakar tí ó béèrè fún ìmóhùnmáwòrán lórí ẹ̀rọ bí ìdájọ́ ṣe ń lọ ní ilé-ẹjọ́ tribunal tí a mọ̀ sí live telecast. Ní ìgbẹ́jọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn wọ̀nyí ti ṣe àtẹnumọ́ wípé fífi àyè gba àfihàn ìgbẹ́jọ́ lórí afẹ́fẹ́ yóò dabarú ìwà mímọ́ ilé-ẹjọ́. Nínú ìṣelòdì agbẹjọ́rò fún Tinubu, agbámọ̀fin Wọlé Ọlánìpẹ̀kun sọ wípé ìbéèrè Atiku ní ewu kí wọ́n má gba Atiku láàyè láti sọ ilé-ẹjọ́ di pápá fún eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tàbí sinimá fún oríṣiríṣi eré. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ ológun sọ wípé àwọn kò ní ohun èlò ìgbàlódé láti fi mọ ìrìnsí àwọn akẹ́kọ̀ọ́bìnrin Chibok
tí ẹgbẹ́ Boko Haram jí pamọ́ láti ọdún 2014. Adarí agbèfọ́ba Ọ̀gágun Musa Damadani ni ó sọ eléyìí ní àná Ọjọ́bọ̀ ní ìlú Àbújá nígbà tí ó ń fèsì sí ìbéèrè àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé ọlọ́sẹ̀ méjì wọn. Ó ní àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí kò yàtọ̀ sí ará ìlú, kò sì sí bí àwọn ṣe lè ṣe ìdánimọ̀ akẹ́kọ̀ọ́ Chibok tí ó rìn lọ yàtọ̀ sí ará ìlú. Ó tẹ̀síwájú wípé ó tó ọjọ́ mẹ́ta tí àwọn wọ̀nyí ti di àwárí látàrí ìdojúkọ pẹ̀lú àwọn Boko Haram. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí ni ó ti sá mọ́ àwọn agbésùmọ̀mí lọ́wọ́, ó sì di ìgbà tí wọ́n bá bọ́ síta ṣe ìdánimọ̀ ara wọn kí àwọn tó lè dá wọn mọ̀. Musa ṣe àfikún wípé ojoojúmọ́ ni àwọn fi ń wá igbó Sambisa tí àwọn sì ń ṣe alábàápàdé ìbọn àti ohun ìjà olóró. Ó wá sọ àsọdájú wípé ikọ̀ àwọn ń ṣe iṣẹ́ àṣekára fún àṣeyọrí ìṣípòpadà tí ó ń bọ̀ lọ́nà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.